dá mi lójú mo ti mọ̀ wípé máa jẹ́ ènìyàn láyé ń bí kò sí èméjì o àmì tí mo rí ó sì fi mí lọ́kàn balẹ̀. Kadara ni àkọlé ilé ìtẹ́ gbọ́ yìí ajáde sàlámà sí Sauty Arẹwà tún dé. ẹ gbọ́ ṣe lóòótọ́ ni pé Kadara ni àbí gbìyànjú ló lè gbé ní dépò ọ̀la láyé. ọ̀rọ̀ yẹn nìyẹn láàrin Sauty Arẹwà èrè àsàlátù àti Haji Waheed Ariyo. ẹ gbọ́ tẹnu Haji Kabiru Bukola Aláyẹ̀dé èrè àsàlátù láwùdà. ó ní gbìyànjú òun ló lè dépò ọ̀la o ìgbìyànjú ló máa ń jẹ́ kí Kadara ṣẹ pẹ̀lú gbìyànjú ó dájú máa dépò gíga. àti Sauty Arẹwà àtẹ̀rẹ̀ àsàlátù Kadara ti gbé wọn délé bàbá olówó báyìí. àsìkò tó ta ọmọ tẹ̀ tó máa jẹ Haji Waheed Ariyo bàbá olówó bisimilá. owó ọwọ́ mi tèmi nìkan kọ́ Ọlọ́run dá wa fúnra wa ní òun àfúnni òkè ló ń gbé. nǹkan kì í sínú ẹlẹ́yìí fíìsìdì orí tàbí àkọlé ẹ̀ ní Kadara ni. ó ti jáde báyìí o marketed by Olasco Films Nigeria Limited 129 Namdesi Kwesi Tidumọ̀tẹ̀ Èkó Headmaster Films Nigeria Limited Atoyinlóye Music International tó wà ní Toyintex Shopping Complex Oṣòdì Èkó ló ń distribute ẹ̀. fíìsìdì orí Islam tàbí àkọlé ẹ̀ ní Kadara ni. ẹ̀yin náà rà kẹ́ gbọ́ kẹ́ wò ó. àgbékalẹ̀ tó kún fún làákàyè ní ẹgbàá bẹ́ẹ̀. bàbá tẹ́ náà tí ẹ jù mí èmi dandan ni Sauty àṣìṣe ọ̀rẹ́ láyọ̀ dín ṣàdéhùn fún wa pé káwá ní. mo kàwé mo gboyè owó mo ń wá tó tó ṣe fi tàn fàmù ńlá sábẹ́ employment kò ṣàmùfẹ́ 20 million tó tẹ̀lé tó aláàjì 20 million péré mo fẹ́ o bàbá tó dàbẹ́ ó fún mi ó lè jẹ́ yíyá tẹ bá níyà mi mo padà kó wá o. Sauty àṣìṣe ẹ̀rín ẹ̀pà mi ẹ̀mí rẹ̀ ga àná ẹ̀sẹ̀ mi afẹ́fẹ́ ló ń jẹun sí ìyànbọ̀ afẹ́fẹ́ lásán ló ń fẹ́ dúdú bùkátà rẹ̀ pọ̀ òjàfáfá tí bá ro tọrọ ẹnu rẹ̀ ń ní dúró